Ẹ wo arákùnrin yìí bó ṣe ń sá lọ, báwo lọ̀rọ̀ ṣe jẹ́ gan-an. Arákùnrin yìí ní ebi ń pa, ó sáré ra búrẹ́dì. Bó ṣe wá bu búrẹ́dì yìí, ó wá rí mọ̀ pé owó ló wà nù búrẹ́dì yìí. Ó jẹ́ ìyàlẹ́nu fún wípé òun bá owó tó 200 naira àgànràn tí wọ́n package sínú búrẹ́dì yìí. Ó jẹ́ ìyàlẹ́nu fún, ó wá wò pé àbí kò ń lọ rà míì ni. Ó tó padà, ó tó wá béèrè pé ó yá kán tún fún un ní ìmíì lára búrẹ́dì yẹn. Ó tún ra búrẹ́dì yìí. Ẹ tún wá wo nǹkan tó tún máa ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tó wá ra búrẹ́dì yìí. Ó tó wò pé yes, ẹ mọ̀ ó ti focus lórí owó yẹn. Ó tún padà bá owó míì nínú búrẹ́dì yẹn. Ó wá wò pé èrò kan wá sọ sí lọ́kàn pé bóyá kí n kúkú lọ ra gbogbo búrẹ́dì yẹn. Ọ̀rẹ́ ẹni tó ń ta búrẹ́dì yẹn dẹ̀ ti ń bẹ̀bẹ̀ fún láti sanwó létà fún búrẹ́dì tó mú dání yẹn, ṣùgbọ́n ọ̀rẹ́ yẹn ò tà fún, kò fẹ́ ta àwìn fún. Ṣùgbọ́n ẹ wá wo arákùnrin yìí, ó wá fẹ́ ra gbogbo búrẹ́dì yẹn tán. Bẹ́ẹ̀ ni ó wá máa ra búrẹ́dì eléyìí tó wà lọ́wọ́ ọ̀rẹ́ yẹn. Ó wá béèrè pé èló ni gbogbo ẹ̀. Ó wá sọ pé kán mọ̀ tiẹ̀ sọ̀rọ̀ pé òun máa san 10,000 naira fún gbogbo ẹ̀ pátápátá, nítorí ó ti mọ̀ pé òun rí ìfà nínú búrẹ́dì yẹn, pé bóyá ẹni tó ń ta búrẹ́dì yẹn kò mọ̀. So ó wá jẹ́ ìyàlẹ́nu fún, ó ka 10,000 naira fún ẹni tó ń ta búrẹ́dì yìí. Ẹ wá wo nǹkan tó wá máa ṣẹlẹ̀ lẹ́yìn eléyìí o. Ẹ máa wo nǹkan tó máa ṣẹlẹ̀. Tó o bá ti like fídíò mi, like ẹ̀ báyìí kó o dẹ̀ share ẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ̀ tí follow mi, ẹ follow mi kẹ́ lè máa rí àwọn fídíò tí mo máa post láìpẹ́. Then ẹ WhatsApp mi, nítorí mo ń ṣe àdúrà ọdún, máa bẹ̀rẹ̀ láìpẹ́. Mo ń ṣe àwọn àdúrà kan lórí WhatsApp status. Àdúrà ọdún ó dẹ̀ máa bẹ̀rẹ̀ ní àìpẹ́ yìí lórí WhatsApp status. Ẹ lọ mú WhatsApp number mi ní ibi báwo mi. Now kí ló wá ṣẹlẹ̀? Ẹ pàdé mi nínú part 2. Mo máa padà post part 2 yẹn ní ọ̀la, kẹ́ padà wá. Nínú part 2 yẹn lẹ ti máa mọ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ àti ọgbọ́n tó fi kọ́ wa.